Dani ṣàlàáfíà ni wọ́n báyìí ẹ̀sùn orí ti bá ti yọ báyìí ó fẹ́ wá gbé oúnjẹ wọ̀ lórí fíìmù tí máa lọ ṣe ti rí ìfẹ́ kọ irọ́ ẹ̀ tí rí ìfẹ́ kọ irọ́ ẹ lọ sórí YouTube kí lọ wo ìfẹ́ kọ irọ́ ṣé múfì ọ̀rọ̀ ẹ̀ dàbí ọ̀rọ̀ òwe tí àwọn Yorùbá máa pàtó máa sọ pé abẹ́ni lórí kò ní fẹ́ kọ́ gbé ìdákọjá orí òun lọ́rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní múfì yìí ó ní gáì yẹn anything on skirt ló máa ń tẹ̀lé ó jẹ́ dúdú ó jẹ́ pupa ọ̀rọ̀ bọ̀ nílẹ̀ pa lílá ni ó máa ń la gbogbo oníranù báyìí so àwọn parent wa tí wọ́n á pressure pé kó lọ má rí kó yé ṣe ìranù ọ̀rẹ́ náà pressure pé àkó lọ má rí kó lọ ṣe ìranù nínú àwọn tó ń kó kiri ó wọ̀ pé àkóhun ò lè fẹ́ wọn àwọn tó súnmọ́ oyún fún gómìnà kọ́ lọ ṣe dáa so yẹn ṣàlù ọjọ́ kan wà lọ sọ́dọ̀ àwọn parent ó fẹ́ lọ kí àwọn dájú tó ṣe wọ́n fine innocent girl kan nìyẹn nínú street wọn social approach lady yẹn ó lé tàfẹ́ gẹ̀yìn ó fẹ́ gẹ̀yìn ní ṣùlọ́kà wọ́n jọ ń gbé ẹ̀rọ mọ̀ nǹkan tó jẹ́ nǹkan bàbàbàrì tó ṣe ní múfì yẹn ìgbà tó fẹ́ gẹ̀ ẹ̀rọ orí báyìí kò ń jẹ́ kó bọ́tà òun ló máa lọ ra nǹkan bẹ̀ òun ló máa ra nǹkan tó máa jẹ títí kan aṣọ tí gẹ̀ ẹ̀yìn gan bọ̀bọ̀ yẹn ló máa ra gẹ̀ ẹ̀yìn kò ń step síta nínú compound àwọn ará ló wọ̀ mọ́ pé ó ti máa rí pé ìyàwó gan gbé nínú ilé yẹn níbi tí ó ti jẹ́ kí gẹ̀ ẹ̀yìn bọ́ síta gẹ̀ ẹ̀yìn ṣe anything tí gẹ̀ ẹ̀yìn gan bá fẹ́ lọ kí àwọn àǹtí ẹ̀ wá ní rárá o kò gbọdọ̀ lọ kí ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣọ́ ń ṣe pàtí ni kí ló fẹ́ lọ kí àǹtí ẹ̀ fún àbúrò ẹ̀gbọ́n tàbúrò ẹ̀gbọ́n bá wà wá ó máa parọ́ fún àbúrò ẹ̀ pé ẹgbẹ́ ìṣàwó lọ sí Ìbàdàn kìíní kan ó ṣàwá excuse ó give excuse débi pé àǹtí ẹ̀gbọ́n máa tún tèkà ó ti pẹ́pẹ́ àwọn ti gbúrò àbúrò àwọn àbúrò nǹkan ní fóònù dájú ó ṣàwá ṣàparọ́ lóríṣiríṣi ìgbà tó wáyé ẹ̀dùnmọ́ pé máa sùn náà gẹ́ ẹ̀mí kan tó dá wà ní tẹlifíṣàn máa sùn ó ṣàkọ́pọ̀ fọkàn pé ó ti sún òun kíní kankan ní rárá pé kó mo jókòó sí mẹ́wàá pé ó fẹ́ lọ sọ́jà kò ní jẹ́ kankan ní ṣòro kọ̀ǹpì tóun nífẹ̀ẹ́ torí ẹ̀ lòun ṣe láìmọ̀ pé irọ́ ni ọjọ́ kan ṣàrìn bọ́ sí ó pàdé àwọn oníbò kẹ̀dẹ̀wé tó pàdé àwọn bí àṣàyàn báyẹn ni àwọn oníbò ẹ̀ lédi ọmọjọ ibo àti bákàrẹ̀ òun ni àwọn oníbò ẹ̀ ó ṣàríṣàpọ̀ láwọn oníbò ẹ̀ wọ́n padà di pàdé tọ́jọ́ ilé ìsẹ̀dá wá sọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní márùjẹ́ ó sọ fáwọn oníwọ̀n pé àkọ́kọ́ ìgbà ló ń ṣẹlẹ̀ kó wọn jẹ́ kóun bọ́ ta ọ́ débi pé ọkọ̀ tún ṣe títí tí ọkọ̀ kò sún máa fọwọ́ kàn tí gẹ́gẹ́ bá yín iṣẹ́ ìṣòro ya ọ̀ káwọn jọ ṣe pọ̀ ọkọ̀ máa bí ó kí ni ó máa fi wọ́ ọ̀bẹ ní lójú pé ṣé bí vẹ́ntì lòún bá ẹ ó ṣe wá jẹ́ pé kíní kan ṣé you understand báyìí so ọkọ máa ń pè òun nìkan lòún gbọ́dọ̀ máa initiate pé ó yá káwọn ṣe pàpà sípò náà ṣàlọ́wọ́ àyìn ìgbà tó wáyà náà ìgbà tí gẹ̀yẹ́ sí relate pẹ̀lú àwọn oníbẹ̀rẹ̀ mọ̀ pé mo sọ wípé aṣáde làwọn oníbẹ̀ táwọn oníbẹ̀ ṣe introduce ẹ̀ sí bọ̀bọ̀ kan yẹn ìgbà tí ọkọ wa notice pé dressing ìyàwó òun ti ń change nínú ilé o ó ṣàwáparí fún pé òun fẹ́ lọ sí business trip ní Abuja whereas ọkọ òun tọkọ ṣe tẹ̀lé lẹ́yìn ni ó ṣàwárí pé àkó lọ pàdé ọkùnrin ní lounge ni ó ṣàjọ padà sílé ó ṣàdíwọ́ sí woro yam pepper scattered pé àwọn family ló padà wá dá sí ọ̀rọ̀ yẹn àti family wá dá sọ́rọ̀ ọ̀rọ̀ yẹn wọ́n ṣàǹgbà báyìí pé máa kéjì àìpé do ọkọ wọ́n blame àwọn méjì wọ́n blame ọ̀pọ̀lọpọ̀ sí pé báyìí pé máa kéjì ó lè kéjì obìnrin náà kọ́kọ́ báyìí lọ́kọ́ ṣàwárí àwọn jẹ́ pé òtòrí pé òun nífẹ̀ẹ́ òun fẹ́ káwọn ọkùnrin máa rí torí òun ṣe jẹ́ kó bọ́sẹ̀ lórí pé gẹ́yìn gan ló fẹ́ kọ́ńgó smartphone tọ́nà sọ́dọ̀ ló ń lò fóònù òun gbogbo jẹ́ pé ní access gan sí fóònù oríṣiríṣi ṣàṣẹlẹ̀ ó ṣàrí pẹ̀lú boyfriend rẹ̀ rògbòdì wọn bá ń sọ̀kù wọ́n ṣàyànjú ọ̀rọ̀ yẹn lóríṣiríṣi ẹ̀yin olólùfẹ́ mi ẹ lọ sí orí YouTube kẹ́ ẹ lọ wo irọ́ ìfẹ́ kọ́ irọ́ fíìmù yẹn ó ta lẹ́nu bọ̀ fíìmù yẹn wọ́n kà ṣé kí ni ìṣó ṣẹlẹ̀ lójú ayé kò yé mi tẹ́lẹ̀ bá fi kò ṣẹlẹ̀ lójú ayé mi jókòó sí nǹkan ṣẹlẹ̀ kò sí sọ̀rọ̀ pa ṣé kí ẹ̀yin ìṣó pé ní nǹkan ó ní mímìtì nǹkan tí wọ́n lè gbà náà èmi wò pé ó ń tọ́lọ́ yóò ti rọ́bìṣì yẹn wọ́n á ṣe ní ẹwọ àwọn ọmọdé wá ṣọmọ ọmọ mi ọmọ dáàdì yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe ẹ lọ sọ èyí tí wọ́n yín lólùfẹ́ mi kẹ́ lọ́wọ́ ìfẹ́ pọ̀ irọ́ àti màá rí alọ́jọ́ ni ó dìgbà.